Bade tí wọ́n sọ dọ́ba. Ṣé ń gbọ́? Wọ́n sọ dọ́ba. Àwọn àjò ẹ̀dùn ní àfà. Àwọn ìmọ̀mọ́dé àfọ̀dé àjò kó kalẹ̀ kẹ̀kẹ́ pé ọba lọ́wọ́ yóò máa ṣe ìbùkẹ́ báyìí. Mo níwájú ta ni níwájú Ọlọ́run ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ wáyé àwọn àfáà lóde. Ẹ wo bọ́n ṣe ń fi ọ̀rọ̀ bọ́n fi ń nu àwọn ọba wa nílẹ̀ Yorùbá. Ẹ wo ọ̀rọ̀ tí àfáà yìí ń sọ lẹ́nu pé àwọn baálẹ̀ tí wọ́n sọ dọba tí wọn ò lè dìde tóun bá dé táwọn àfáà bá dé tí àwọn ọba wọn ò lè dìde kán lọ́ máa dọ̀bálẹ̀ níwájú àwọn àfáà. Ẹ wo ẹnu mi kọ́ lè ti máa gbọ́ gbogbo ẹ̀ ẹ wá gbọ́ gbogbo nǹkan tí àfáà yìí tí wọ́n fẹnu ara wọn sọ nípa àwọn ọba ilẹ̀ Yorùbá. The same bàbá kí lorúkọ ẹ̀yà Gani Bello yìí lónìí kò dáa kó máa sòkú ńlé o mùsùlùmí kì í sòkú sílé ǹgbà tó kún bọ́ná sínsí ṣé inú gbónú wọn sínsí ni àbí etí omi inú ilé ni wọn sínsí o gbogbo ohun tí Gani Bello gbélé ayé ṣe tó sọ fún yín èwo ló sọ̀sẹ̀ rere nínú ayé yín bẹ́ẹ̀ rubbish ní gbogbo ẹ̀ pátápátá. Ó kàn fi yín sínú ìgbèkùn ó fi yín sínú páńpẹ́ ó ń scam ó ń kó ọpọlọ yín sínú àgádágodo ló ń padlọ́ọ̀kì ẹ̀ gbogbo ohun tó sọ ń gba ayé rẹ̀ kò ṣe nǹkan kan kò túnú kankan nà sí àwo lẹ fẹ́ gbọ́ tí Gani Bello ti sọ ńgbà tó wà láyé ìwàásù wo ni Farouk fẹ́ ṣe tí Gani Bello ti ṣe mo béèrè ni ẹ jẹ́ ká stop gbogbo eléyìí tá à ń ṣe yìí. Anywhere, anybody, anywhere, anywhere, tẹ́ bá lọ, ó bẹ́tà kẹ́ máa mú rùkẹ̀rẹ̀ yín dání, ẹ máa jù rùkẹ̀rẹ̀ sáwọn wèrè. Ẹ jù rùkẹ̀rẹ̀ sáwọn wèrè. Ẹ jù rùkẹ̀rẹ̀ sí wọn, ẹ máa jù rùkẹ̀rẹ̀ sí wọn. Kò sí pé ẹ dìde ẹ kò sẹ́ni àkànlé ẹ ti rí ọ̀rọ̀ tó ń tó ṣẹlẹ̀ láti ẹ̀ tó wá gbé sọ tẹ̀rí pé ráǹkì kẹlẹ̀ ké àwọn tó wà bẹ̀yẹ̀ tún lè wò pé èèyàn yìí ní èèyàn yìí ní òun èmi tó bá Ìbàdàn dìde kí èèyàn yìí ní mí. èèyàn yìí ní mí o máa play ẹ̀ fún wa ń sìn ẹ jẹ́ kí gbogbo wa ká gbọ́. Ẹ̀yin tí ẹ tí gbọ́ tẹ́ni kí n play ẹ̀ fún yín ẹ jẹ́ kí n play rẹ̀ fún yín kí gbogbo wa ká gbọ́. Ó ti ọ̀rọ̀ tó ń sọ yìí ó ti ṣẹlẹ̀ láti last week wọ́n wá invite ẹ̀ sí party ó wá padà lọ gbé ọ̀rọ̀ last week ni ó wá sọ níbí ẹ máa gbọ́. Bàbá wa Olúbàdàn. Bàbá àsìkò yìí wọ́n fi rántí bàbá wa Olúbàdàn. Bàbá náà fẹ́ bàbá Olúbàdàn. Bàbá wa Olúbàdàn. Bàbá Abdulrasheed Ládọjà. Bàbá ọba Abdulrasheed Ládọjà. Ẹ máa di ọ̀rọ̀ tó ń sọ. Bàbá wa náà máa ti bàbá náà. Kọ́lọ̀ wọlé àánú àwẹ̀ yìí. Tọ́lá àwọn èèyàn bí a bá rí dáadáa wọ́n yé sọ. Àyídé yẹn lẹ́ẹ̀ máa sọ. Àyídé yẹn làwọn èèyàn máa sọ wọ́n yé sọ. Wọ́n wà ní Ramadan tafsir ní Ọ̀yọ́ State. Níjọ́ Thursday. Ọlá pàbíyà mo ti ń bọ̀ ọjọ́ ti lọ ńgbà yé débẹ̀ Olúbàdàn ti wà ń bẹ̀ gọ́fúnà ti wà ń bẹ̀ agbótikún bí ìṣe ń wọlé tọ́lúbàdàn rí báyìí ó sì fò dìde bàbá ní ìgbẹ́gbẹ́ rí rẹ̀ dé àti nǹkan tó jẹ láyé kó tó jọba ọpẹ́ sí Ọlọ́run lé lára mi ọpẹ́ sí Ọlọ́run lé lára bàbá wa wọn àfi sọlá wọn dìde fọ́lọ́run bẹ̀rẹ̀ mo kí wọn bàbá bẹ̀rẹ̀ wọn àṣàyè máa ń rí yàn tí wọn lọ ra yìí láti gbà náà pé bàbá Olúbàdàn olùbẹ̀rẹ̀ Ọlọ́run ní olùtìjọ Ọlọ́run ọpọnà ọlọpàá àfa tí èkó láyé má jọ yẹ̀yẹ́ o tí èkó láyé ọlọmọdé wọn yẹ̀yẹ́ má sọ kalẹ̀ lérí ọlá ọlọmọ sọ kalẹ̀ lérí ọlá ọrí pé àfáà ní bàbá ọba. wọ́n rí pé àfáà ní bàbá ọba. ọlọ́mọ sọ ká. Jẹ́ni bó ṣe rájú ọ̀rọ̀ ẹ̀ ṣé ẹ̀ ń gbọ́ dáadáa ẹ̀ máa gbọ́ lọ o. kí èkó la. Májẹ̀ wọ́n yẹ̀yẹ́. Má sọ kalẹ̀ lérí ọlá. Má sọ wọ́n kalẹ̀ lérí ọlá. Ọlọ́mọ sọ kalẹ̀ lérí ọlá. Ọlọ́mọ sọ wọ́n kalẹ̀ lérí ọlá. Wọ́n rí pé àfáà ní bàbá ọba. Wọ́n rí pé àfáà ní bàbá ọba. Ó wá ń ṣe pé orí burúkú ni ó wá ń ju ọ̀rọ̀ ó wá ń ju òkúta ọ̀rọ̀ ó fi prayer yẹn
ó fi ń dògúlù tọrọ jáde òpó ó kọ́kọ́ ti ara ẹ̀ síwájú láìsí bàbá. ṣé kò láyé má jọ yẹ̀yẹ́ o. kí èkó láyé ọlọ́mọdé wọn yẹ̀yẹ́. má sọ kalẹ̀ lérí ọlá. má sọ wọn kalẹ̀ lérí ọlá. ọlọ́mọ sọ kalẹ̀ lérí ọlá. ọlọ́mọ sọ wọn kalẹ̀ lérí ọlá. ọ rí i pé àáfàá ní bàbá ọba. wọ́n rí i pé àáfàá ní bàbá ọba. débi kan ìbá dé wọn ó jòkó kẹ́jẹ̀gbẹ́. èmi máa wò wọn ni pé ìdí ò lè yí dìde yọ padà lè yí dìde. ìyá kúmọ́lá. Báàdẹ̀ tí wọ́n sọ dọ́ba. ṣe ń gbọ́. Àwọn àjò ẹ̀dùn ní àfà. Àwọn ìmọ̀mọ́ dẹ̀ àfọ̀dé àjò kó kalẹ̀ kẹ̀kẹ́ pé ọba lọ́wọ́ yóò máa ṣe ìbùkẹ́ báyìí. Mo níwájú ta ni níwájú Ọlọ́run ni. Ẹni tó dé yìí ní ìsìn yìí. Ọba Ọlọ́run ni. President Jonathan inú wa tó wù láyé tí mi fi gbàgbé ẹ̀. Ó wà President Nàìjíríà. Ó wà bàbá Adébóyè ó dọ́dọ̀ rẹ fẹ́ gbàdá fósì kúnlẹ̀ president Nàìjíríà ó sì fìlà ó ti rí yí pé man of God wọ́n fẹ́ máa fi everybody sínú wọ́n àwọn ọjọ́ Ọlọ́run nù. irú ẹ̀ ni bàbá yẹn ṣe ó dàgbà náà ní mi wọ́n ṣàdúrà fún wọn lé àmọ́ wọn ìta ló ti pọ́n mi lé ó ní máa ń ṣàkárà ní ìmọ̀lá yìí Ọlọ́run tá a tó dákọ̀ mi láwùjọ kan tó ga Ọlọ́run láwùjọ tó ga jù bẹ́ẹ̀ lọ máa dákọ̀ máa rántí rẹ̀ ń bẹ́ẹ̀ ìta ni bàbá náà ti pọ́n mi lé Ọlọ́run ní yẹ̀yẹ́ láéláé Ọlọ́run ní yẹ̀yẹ́ wọn 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 láéláé kò sì ní gbọ́lá lọ́wọ́ wọn kò sì ní gbọ́lá lọ́wọ́ wọn Fatia méjì méjì Fatia dati tó Fatia tó ní kankan yẹn kò ní ìtumọ̀ o kò sí ní ti ń jẹ́ Fatia o ẹ jẹ́ kí ṣe kí ni ìsọ́kè mo ti dìde dúró ṣe bá ní bó ṣe ń gaslighting bàbá yẹn ẹ̀gàn ló tara ẹ̀ ló bá wà. kí lẹ sọ sà. ó kàn wá pọ́nlé ń bẹ̀ ó kàn wá ṣe tara ẹ̀ ní. ẹni tó lè fi wá ṣe wà sí àfa. no bàbá kì í ṣe pátì ibi tí ọba Ìbàdàn wà lélẹ́yìí. ṣé ó ń ṣe wáàsí fáwọn tiẹ̀ lélẹ̀ ó ń kọ́ra ẹ̀ lélẹ́jọ́ àwọn ọ̀jọ̀ mọ̀ ni. ó ti lọ sí ọ̀dọ̀ ọba Ìbàdàn níbi tó ní ọba Ìbàdàn ti dìde ó ti dìde ó rí ìwọ̀n fò dìde àti last week nìyẹn wọ́n wá invite ẹ̀ sí another place ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ọba Ìbàdàn yìí. ó fi bàbá ó fẹ́ máa fi bàbá gbéra ẹ̀ sórí fóònù náà ṣùgbọ́n ìsọkúsọ ló wá ń sọ mi tó ti ní àǹfààní bàbá ọba o. ìtumọ̀ ní pé odidi ọba Ìbàdàn ìtumọ̀ ní pé odidi ọba Ìbàdàn rí wọn fò dé kí o. ká ló mọ̀ràn èmi ò tiẹ̀ máa fẹ́ ilé iná sọ́ọ̀mù ni. ẹ mọ́kẹ́. èmi kí ló kàn mí pẹ̀lú àwọn àfa. ó ní náà mẹ́ni àfa Farouk oníkíjìpá. Tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń sọ̀sọ̀ kúsọ̀ káàkiri tí wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ìbí kan ló ní kìnnìkan tó bá ti gbé tó bá já Kùránì sínú ẹ̀rọ gbogbo yín ẹ̀rọ yẹn wá ká nígbà tí Kùránì tí ẹ̀rọ fẹ́ lọ Kùránì ó ní gbogbo yín ẹ̀rọ yẹn kàn mọ́ dàbí ni. mo wò yẹn báyìí mo ní wàhálà wa ó ga ọ. ìwọ Ọlọ́run ẹ má jẹ́ kí gbogbo rẹ̀ dàtún mi lára. ìmọ̀ bí tó ti máa ń rí lámbà àwọn iná ẹja máa gbádùn lámbà tó mú wa lọ. àsìkò yìí wọ́n fi rántí bàbá wa Olúbàdàn. bàbá ní àǹfààní bàbá Olúbàdàn. bàbá wa Olúbàdàn. bàbá wa Olúbàdàn. bàbá Abdulrasheed bàbá wa ọba Abdulrasheed Ládọjà. wọ́n rántí bàbá náà. bàbá wa náà rántí bàbá náà. kọ́lọ́wọ́lá àánú àwẹ̀ yìí. kọ́lọ́wọ́lá àánú àwẹ̀ yìí. ìṣòro àwọn èèyàn ní abárí dáadáa wọ́n yìí sọ. àìdè yẹn lẹ́ẹ̀ máa sọ. àyèdè yẹn làwọn èèyàn máa sọ wọ́n yìí sọ. wọ́n wà ní Ramadan tafsir ní Ọ̀yọ́ state níjọ́ fún bílẹ̀rẹ̀ o. Thursday ọlá pàbíyà mo ti ń bọ̀ ọjọ́ ti lọ ńgbà yẹn débẹ̀ Olúbàdàn ti wà ń bẹ̀ gọ́fúnà ti wà ń bẹ̀ àpótíkún bí ìṣe ń wọlé tó Olúbàdàn rí báyìí ó sì wò yìí bàbá mi ní bẹ́ẹ̀ bí rí rẹ̀ bẹ́ẹ̀ àti nǹkan tó jẹ láyé kó tó jọba
ọpẹ́ sí Ọlọ́run lé lára ní. wọ́n pẹ́ sí Ọlọ́run lé lára bàbá wa. kò fi sọlá. wọn àfi sọlá. ọwọ́ dìde fọlọ́run. wọ́n dìde fọlọ́run. mo bẹ̀rẹ̀ mo kí wọn. bàbá wa bẹ̀rẹ̀ fún wọn. àṣàyè máa rí yàn. àṣàyè máa rí wọ́n ti yàn. wá lọ ra yìí láti gbà náà pé bàbá Olúbàdàn olùbẹ̀rẹ̀ Ọlọ́run ní olùtìjọ Ọlọ́run ọpọ́nà ọlọ́pọ̀ àfàlẹ̀ Ọlọ́run tí èkó láyé mọ́jọ yẹ̀yẹ́ o. tí èkó láyé ọlọ́mọdé wọn tani dìdírí fẹ́ máa ṣe kíní fún tẹ́lẹ̀ fún tẹ́lẹ̀. ọlọ́mọ sọ̀wọ́n kalẹ̀ lórí ọlá. ọ rí i pé àfà ní bàbá ọba. wọ́n rí pé àfà ní bàbá ọba. Ọlọ́mọ sọ ká àwọn ọba kéèké kan bẹ tí wọ́n débi kan ìbádé wọn ó jòkó kẹ́jẹ gbé. Wọ́n bá tún tí débi kan. ìdí ó lè yí dìde yọ padà lè yí dìde. ìyá kúmọ́ wà. Báàlẹ̀ tí wọ́n sọ dọ́gba. Ìjẹ́bọ́ baálẹ̀. Àwọn àjò ẹ̀dùn ní ọjà. Àwọn ìmọ̀mọ́dé àfọ̀dé àjò kó kalẹ̀ kẹ̀kẹ́ ẹgbẹ́ ọba lọ́wọ́ yóò máa ṣe ìwùkẹ́ báyìí. Mo níwájú ta ni níwájú Ọlọ́run ni. Ẹni tó ṣe yẹ̀yẹ́ wà láṣẹ máa yẹ̀yẹ́ ẹ̀. Rẹ̀písẹ́ǹtì Ọlọ́run ni. President Jonathan inú wà tó wù láyé tí mi fi gbàgbé ẹ̀. Ó wà President Nàìjíríà. Ó wà bàbá Adébóyè. Ó dọ́dọ̀ ọ̀dọ́fẹ́ gbàdá fún ìsìnkúlẹ̀. President Nàìjíríà ó sì fìyà. Ó ti rí yí pé man of God. Man of God. Ẹ má bínú o, mo fẹ́ máa lọ sókè ni ẹ má bínú sí mi. Ó ní máa ṣàkàrà ní. Màá wọ tó ń ṣiṣẹ́ tó lóun ṣiṣẹ́ fọ́lọ́run tó ń wá pọ́nlé kiri. Olóṣì. Ẹ̀gbọ́n Fatia méjì pẹ̀lú ọ̀rọ̀ rédèrèdè tó sọ Fatia méjì yẹn kò ní túmọ̀ o DJ tó bá pé DJ wà níbí ni bàálí kí DJ tú Fatia yẹn fún wa. Ẹ má bínú mo wá sókè ni. Àìdé yẹn lẹ́ẹ̀ máa sọ. àyèdè yẹn làwọn èèyàn máa sọ wọ́n. Ní Ramadan Tafsir ní Ọ̀yọ́ State níjọ́ Thursday ọlá pàbíyà mo ti ń bọ̀ ọjọ́ tó lọ ńgbà yé débẹ̀ Olúbàdàn ti wà ń bẹ̀ gọ́fúnà ti wà ń bẹ̀ agbótikún bí ìṣe ń wọlé tó Olúbàdàn rí báyìí ó sì fò dìde bàbá mi ìfẹ́ tó yí rẹ̀ dé àti nǹkan tó jẹ láyé kó tó jọba ọpẹ́ sí Ọlọ́run lé lára ní. wọ́n pẹ́ sí Ọlọ́run lé lára bàbá wa. Ẹ̀sìn Ọlọ́run. wọn àfi sọlá. ọwọ́ dìde fọlọ́run. wọ́n dìde. ọpẹ́ sí Ọlọ́run lé lára òun ìkìlẹ̀ sí Ọlọ́run Islam. wọ́n lọ rẹ̀ yìí láti gbà pé bàbá Olúbàdàn olùbẹ̀. Kí lẹ sọ DJ? ọpẹ́ sí Ọlọ́run lé lára òun kí ni ọ̀tí Ọlọ́run wá sí sàlẹ̀ ó sọ pé pẹ̀sì mi lélẹ̀ àwọn wèrè wọ́n pẹ́ sí Ọlọ́run lé lára òun wọ́n fò dìde. Anyway bí fada Fatia tó ní wọ́n kà. Ok mi ìmọ̀ tó mọ Fatia tó ní wọn kà súnmọ́ sẹ́bílà súnmọ́. ṣebí náà ni bísíra rọrin ayé aládìrí tó tún gbé kírísítẹ́nì ṣe pé ń bẹ̀ àti ọ̀fà ẹ̀yìn kírísítẹ́nì tẹ́ bá ti gbọ́ ibi tó ti ka súrátùlù Fátíà bísímílà rámọ́ nìrọ̀yìn ẹ sá kúrò ń bẹ̀ ẹ̀yìn lọ́ ṣe èpè fún èpè wọ́n ní kò ní da fún ẹ̀yin kírísítẹ́nì àti ẹ̀yin yẹ̀wúdí ẹ̀yin lọ́ ṣépè fún ní last time bọ́ ṣẹ́rí arabic yẹn Ọlọ́run wèrè làwọn pípù yìí wọ́n ti gbé wa ń gogo tipẹ́ gogo irọ́ wọn ti pọ̀ jù irọ́ ló máa ń pa wọ́n pẹ́ sí Ọlọ́run lé lára òun wọ́n pẹ́ sí Ọlọ́run lé lára òun wọ́n pẹ́ sí Ọlọ́run lé lára òun lọ́ọ́ ṣe fòdìdé wọ́n ti rí. ẹ̀sìn Christian wà ń kọ́ ẹ̀sìn kí wá nìyẹn ẹ̀sìn Christian ẹ̀sìn kí ni. ẹ̀sìn mi nìyẹn àwọn wèrè máa yìí fúnra rẹ̀ ló lẹ́nu ẹ̀gbàrà ló sọ pé ọmọ Fúlàní lòun fúnra rẹ̀ ló sọ náà wọ́n ní ọmọ Fúlàní lòun ó sọ ẹ̀rọ tí ìmáàmù Ọ̀fà náà ó sọ ẹ̀rí ìmáàmù Ọ̀fà náà òun náà sọ nígbà tí Ọwọ́adé ṣe birthday 50 years old ẹ̀ ó ní ọpẹ́lọpẹ́ Aláàfin ọjọ́ òun àná ọpẹ́lọpẹ́ lára àwọn ó ní nígbà táwọn bàbá òun máa dé láti Mali bàbá yìí ló fáwọn ní ilẹ̀ àwọn bàbá òun ló fún wọn nílẹ̀ ni pé kọ́kọ́ gbé ní ibẹ̀ kọ́ wà ń bẹ̀ ẹ wá wo tẹ́ẹ̀ tó ń sọ yẹ bí àbí 17th century ló ń sọ ẹ wá wo generation tó ti jáde nínú family yẹn dẹ̀ ní
kí lẹ expect irú àwọn family yẹn what do you expect from such family irú àwọn family Imam of Aye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ń ṣe ẹnìkan ẹ wo Alufulani kéńkélé yẹn náà ẹ wo Alufulani fún ara ẹ ló fẹ́ nu ara ẹ sọ ó ní ìgbà táwọn bàbá òun wá Sókótó làwọn tẹ̀dó sí táwọn fi wá ẹ wo gbogbo àwọn pípù ilẹ̀ Yorùbá ló ti ní ọrọ̀ ajé gbogbo wọn wọ́n ṣe lọ́lẹ̀ Haúsá kọ́ di mílíọ̀nì àtọ́dí àbí bílíọ̀nì àtọ́dí ó jẹ́ pé ilẹ̀ Yorùbá ni gbogbo wọn wà all of them pátápátá. wọ́n ìtò ń ṣe fíìmù yẹn náà. ṣé Adébáyọ̀ àmọ́ yìí anyway àwọn náà lọ gbẹ lẹ́yìn náà tó fi dé gbogbo position tó dé because ọ̀rọ̀ tàtẹ̀ tí wàá sọ lẹ́nìí gan àwọn òyìnbó British tó colonize wa wọ́n mọ how sacred tí orí àléfà ẹgbẹ́ bó ṣe rí wọ́n mọ bó ṣe wà sacred àwọn ò jẹ́ kí ìjọba borí wọ́n ò jẹ́ kí agbára ìjọba kó borí monarchy wọn o ṣó ti yé yí o wọ́n fi ìjọba sí abẹ́ monarchy ṣó ti yé yí torí pé UK wọ́n ò lè bẹ̀rẹ̀ any open session ní every kìíní King's Speech lẹ́ máa kọ́kọ́ gbọ́ òun ló máa fi open kìíní wọn ló máa fi kọ́kọ́ gbọ́ tí ẹ máa sọ pé my government shall do this my government shall do this. lọ́kọ́ máa ń kà ní àbí ọ̀rọ̀ king. tó máa lọ sí House of Lords táwọn máa lọ gbá kíní bí àwọn aláwo báyìí gbà wọ́n máa mú scepter láti House of Parliament wọ́n máa mú lọ sí House of Lords kíní ọ̀pá àṣẹ yẹn wọ́n máa mú lọ síbẹ̀ ó máa wà níwájú king báyìí ni king yamani my government shall do this my government shall do this my government shall do this every 5 years ni wọ́n lò ó dẹ̀ ti tán wọn tó bá wù wọ́n èyí tó bá resign láàrin wọn tó bá ṣe election mi wá ṣe so at the end of the day àwọn gbé agbára ìjọba wọ́n gbé sí abẹ́ ọba nígbà tó wá sọ́dọ̀ wa ní Nàìjíríà wọ́n wá gbé ọba sí abẹ́ ìjọba ẹ wo ọpọlọ tó lò fún wa wọ́n wá mú àwọn ọba wọ́n wá dídúkú àwọn ọba imagine kí a whole local government kó jẹ́ pé àwọn ló ń sanwó fún ọba ó wà embarrassing náà kò tẹ̀ make sense ó tẹ̀ jẹ́ constitution yẹn tó lè láti sọ pé constitution yẹn gan ò dáa kò pọ́n àwọn ọba lé ó jẹ́ kọ́ba náà ní separation of their own power ni one way or the other even though àníkẹ́ má ṣèjọba but ẹ wá lọ gbé presidency fún wa irú bí Britain ṣe kíní wọn parliamentary system of government bẹ́ẹ̀ ló ṣe jẹ́ káwa gan ṣe títí wa kò ń ṣe bí America ṣe títí wọn because America ò ní bí story ọba America ló bẹ̀rẹ̀ gbogbo democracy òṣì yẹ àwọn ò ní bí ọba wọ̀ ní kíní nígbà táwọn máa dé sí ìgbà àti ní báwa ṣe ń ṣe ọba àti ní bá ṣe ń gọ́fún nínú wa létòlétò nílùú ẹ̀yin wá dé ẹ wá pa gbogbo ẹ̀rẹ́ ẹ wá gbé ọba díje níbo làwọn ọba yẹn wà kí làwọn ọba yẹn ṣe nígbà tí wọ́n ní ẹ̀yin ọba nísìnyí abẹ́ gọ́ọ̀mẹ̀ntì lẹ́ máa wà abẹ́ gọ́ọ̀mẹ̀ntì náà máa kó yìí sí kí ni wọ́n ṣe. ṣèbígbà yẹn náà ni wọ́n tọ̀ wọ́n tọ́ pé Aláàfin tọ́ pé Sultan of Sokoto tọ́ pé Obong of Calabar tọ́ pé àwọn pípẹ́ tọ́ pé wọ́n wá tọ́ purọ́ tọ̀ wọ́n kẹ́ má wọrí o àfẹ́jọ́ ìṣèbọ́pọ́lọ́ ni ẹ má wọrí o àfẹ́jọ́ yìí together ni o àfẹ́jọ́ yìí ṣé gbogbo ọba ló mọ̀ sí ni nígbà tó máa ṣe 1940 amalgamation ṣé gbogbo ọlọ́mọ sí wọ́n mọ̀ sí náà. ayé military náà dédé gbé wọn sábẹ́ local government ńgbà yẹn àwọn military ló ṣiṣẹ́ yẹn. ẹ mọ̀ mọ̀ náà létà ní ìgbà tá ti di Nàìjíríà bẹ́ẹ̀ ni. ló mọ̀ kàn sọ kí Britain fún wa sí abẹ́ ṣé ní tẹ́lẹ̀ ṣé wọ́n ń pàṣẹ tẹ́lẹ̀ láyé western region bẹ́ẹ̀ ni láyé western region kò rí bẹ́ẹ̀. western region kò rí bẹ́ẹ̀. wọ́n máa ń pàṣẹ tẹ́lẹ̀. àwọn ló ń pàṣẹ fúnra wọn láyé western region. wọ́n máa ní àwọn ní agbára tuntun wọn. ẹ mọ̀ pé prime minister Awólọ́wọ̀ dàbí prime minister ni. láyé western region gbogbo àwọn ló lágbára tiwọn òkìdé o. wọ́n máa ń wọ́n represent bí wọ́n fi wọ́n ṣe governor western region or something like that. Adésọjá rẹ bàbá mi ní àná àwọn ló governor western region báyìí. bẹ́ẹ̀ ni. nígbà yẹn so power yẹn wà
so wọn ò sí lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì ńgbà yẹn wọn ò sí lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì tó bá Babangida ó dàgbé regime Babangida gan ló ṣiṣẹ́ yẹn. àwọn military tán àwọn so called military nígbà tá yìí lo western ìgbà tí region Aguiyi-Ironsi sì débẹ̀ olóko wa papọ̀ ló dàbò wà láì sí wa lọ́rùn nígbà tó ti má jà wa padà ti bọ́ sábẹ́ àwọn olóṣèlú Babangida ló wá gbé wọn sọ́dà local government. military Babangida ló wá gbé wọn sọ́dà local government. he was head of state ńgbà yẹn Aguiyi-Ironsi and ṣebí gbàtúwà fáwàdó olómàjọ papọ̀ ṣebí nígbà tó ṣe kú yẹn tán ojú kòkòrò náà ló pa àwọn ọmọ Ìgbò ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà ẹ̀gbọ́n wà complicated ojú kòkòrò ẹ̀ náà ló pa wọn. ìgbà alálẹ̀ ti wà nù láti wà lábẹ́ láti di wọ́n Nàìjíríà láti di pé ká máa àwọn Fúlàní ọ̀gọ́ ló wá ń tẹ́tì wá ń sìn náà sọ̀rọ̀ àwọn di nǹkan jọ̀gbọ̀dì tí wà lọ́rùn sí tẹ́lẹ̀ àwọn adágbò òlúrú àwọn anyway káà náà máa ẹ̀yìn èèyàn káwọlé wọ́kẹ̀ máa wo Fúlàní ó kẹ́jẹ́ kó máa fi ọ̀bẹ sí wa lọ́rùn o tẹ́ wọ́kẹ̀ káwọlé wọ́kẹ̀ máa wò wọ́n o kẹ má dìfẹ́ndà ara yín. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ náà lọ fi ba gbogbo náà ti jẹ́ òun náà lọ wá ń ṣe nílẹ̀ Yorùbá yìí báyìí òun náà ló gbé wa lọ́wọ́ ẹ wò Ògbómọ̀ṣọ́ ẹ wò gbogbo ẹ̀yẹ. wọ́n ní wọ́n fẹ́ sàríà ní south west ẹlẹ́fẹ́ fagídí gbé wá láti ìpòsẹ̀ láwọn èèyàn lórí who does that. ìgbà tó yẹ pé àwọn ìmáàmù yìí ṣèbí àwọn náà lọ invite Gumi kí Gumi wá kí Gumi wá ṣe. àwọn ẹlẹ́sìn yìí tábà wà kan ṣe pẹ̀lú wọn àwọn mùsùlùmí àwọn gbogbo ẹ̀bọ́ kò sílẹ̀ tí ò ní ìfẹ́ ní tí ò àfẹ́ ti wá ń bẹ́ o but àwọn muslim yìí tí wọ́n ló burú jù àwọn kọ̀ọ̀kan tí ń kó ònú muslim náà àwọn kọ̀ọ̀kan tí ń kó ònú wọn sì tó ti ń kúrò ńbẹ̀ tó ti ń kúrò ònú wọn tó jẹ́ sàràkí àwọn kọ̀ọ̀kan tí ń kúrò tó rí pé ọ̀nà gbé dání ìrọ̀lù gbé dání ẹ̀sìn fi tipátipá ṣe lè sí wọn ìmọ̀líle yẹn ó nítumọ̀ tó bá ní ìmọ̀líle ẹ̀sìn tó lé ní ìmọ̀líle by fire by force ní ẹ gbọ́dọ̀ ṣe ara wọn ní àwọn Iran àwọn sókọ àwọn oníṣàmọ̀mí ara wọn ni wọ́n. gbogbo wọn náà ni Sunni àti Shiite ọmọ ìyá náà ni they are working together ọmọ ìyá gbogbo wọn yẹn. so n tó ń ṣẹlẹ̀ ní Iran tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Iran sí àwọn so-called leaders wọn tó ń fa wàhálà káàkiri these people oníṣàmọ̀mí gbogbo wọn gbogbo àwọn tó ń mú balẹ̀ yẹn oníṣàmọ̀mí gbogbo wọn. ẹ̀bẹ̀ gbọ́ pé Gumi àti Sultan Sokoto wọ́n níbẹ̀ náà discover wọ́n náà fi rí lérí àyẹn ní Iran tẹ́lẹ̀ mọ̀ pé these people they are working together so kámúra tá a bá dẹ̀ ṣe àwọn ẹlẹ́sìn tẹ́lẹ̀ ti gbẹ̀sì búkú sórí yìí to change them ó difficult ṣùgbọ́n àwọn àmàgbà ara wa náà nítorí ilẹ̀ kóòtù òjire ó máa remain kò wá jẹ́ kẹ́ respect àwọn ọba mọ́ nígbà tí olè bá ń sọ̀rọ̀ sọ́ba anyhow ẹ mọ̀ pé ó kù díẹ̀ káàtó torí gbogbo ẹ̀sìn òsì kan sórí imagine that can you imagine tó bá ń sọ̀rọ̀ ẹ rí pé no be juju be that nígbà tí oníláwà ní òsì tó bá ń sọ̀rọ̀ sọ́ba anyhow ẹ rí pé ó ti kọjá bẹ́ẹ̀ yẹn so this time around bọ́dẹ̀ ìṣòro wa ṣe ń lọ kò sígbà tí onídí yẹlẹyẹlẹ tó dáhùn Fúlàní bá bẹ̀rẹ̀ wà láwọn sìn àwa náà ó lè jẹ́ pé àyẹn lọ́dọ̀ máa gbà wá gan ní gbogbo ẹ̀ máa nítumọ̀ nǹkan máa dó sáyé ẹ̀ ó lè jẹ́ pé àyẹn lẹ́lẹ́dùn máa gbà wá la máa dó sáyé wa torí pẹ̀lú threatening every day yìí ó ti kọjá it's getting out of hand. náà bá ṣọ́ra kọ́ máa wé láwàní fọ́ba o náà bá ṣọ́ra kọ́ máa léwé láwàní fọ́ba o. tẹ́ wá ní Mali tẹ́ẹ̀dẹ̀ máa lọ gbalẹ̀ lóńdó tẹ́ máa lọ gbalẹ̀ lẹ́kìtì tẹ́ máa lọ gbalẹ̀ lọ́ṣun tẹ́ máa lólẹ̀ kúrò lórílẹ̀ tẹ́ máa láti Mali can you imagine that wọ́n dẹ̀ máa lé wọn kúrò lórílẹ̀ fire by force wọ́n ok sí báyìí onúgbò wa gbogbo wọn wà sí wọn náà ti ń kó àwọn OPC títí dèdè wa ẹgbẹ́ tàkẹ́ dìde tẹ́ bá wòran omi máa ń tẹ̀yìn wọ̀ ìgbín lẹ́nu omi ní tẹ̀yìn wọ̀ ìgbín wa lẹ́nu o we don't need to be slack this time around we need to be smart and we need to deal with this so-called these people we need to deal with them. ṣẹ́rí ó jẹ́ kí àwa ọmọ kóòtù òjìrè strategy China ló jẹ́ ká lò bí China ṣe pọ̀ yẹ Muslim wọ́n ojú 2% population gbogbo China lọ wọ́n ojú 23 million lọ bọ̀wọ́ pọ̀ but ẹ̀wọ̀n China population bí 1.6 billion àbí kí ni wọ́n ṣó ti yẹ wọ́n ojú 23% yẹn lọ ibi tó dẹ̀ fún wọn wọ́n bí aláyẹ̀wọ̀n dákọ́ kọjá yẹ̀wọ̀n ra wọn bẹ̀ àbí kọ́ làwọn máa lọ pé aláwọ̀ agbárò because wọ́n follow law ìlú yẹn ni torí pé China sọ pé bọ́n ṣe ń ṣe nílùú wa lẹ́sìn máa bá wa ṣe but nígbà táwọn ẹ̀sìn yìí dé
àwọn sọ pé báyìí la ṣe ń ṣe nílùú àwọn sọ pé bẹ́ẹ̀ kọ́ ló jẹ́ ká máa ṣe àní ẹ̀sìn ẹlẹ́sìn yìí ni kẹgbàsẹ́ ẹ̀ àní báwọn bàbá yìí ṣe ń ṣe àní kò ọ̀nà tí kò tọ́ ni òun náà kọ́ ló wá ń fi àjẹ́ wa lé nìyí ẹ wo these are the problems tá à ní pẹ̀lú ẹ̀sìn ẹ máa gbá àwọn kan wá sẹ́kẹ́ ẹ̀sìn ò lè parẹ́ ẹ̀sìn ò lè but at the end of the day Islam in its own self ṣé Islam gangan bí Islam ṣe wà yẹn bí Islam gangan ṣe wà fún ara ẹ̀ yẹn ṣé Islam lè bá àwọn ẹlẹ́sìn míì ṣe ni kò possible Islam ò lè bá anybody else ṣe because ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń pera yín ní moderate Muslim ẹ̀ ń ṣe Muslim o ẹ̀ ń ṣe ẹ̀kọ́ ń ṣe Muslim lórí òrìfẹ́ ni. tí wọ́n ti rí bí ara wọn tán rí bí ẹlẹ́sìn kan náà wọ́n gba ìsìn yín wọ́n rí bí Muslim gidi ara wọn ni wọ́n rí bí Muslim wọ́n rí bí Muslim gidi. ẹ̀yin Yorùbá Muslim tó bá ní kẹjà jihad sí ẹ̀dẹ́ lè jà ẹlẹ́yìn àfọ humanity wọ́n rí bí Muslim gidi so ẹ ti kọ̀rọ̀ sí àlàálẹ̀ lónìí yẹn náà ẹ̀yin Muslim ó yẹ kó máa dún nínú score yín ẹ̀yin Muslim ilẹ̀ Yorùbá wọ́n rí bí Muslim gidi ara wọn nìkan ló bìí pé àwọn ni Muslim gidi yes. àwọn kìíní gbọ̀ngàn àná mi tó ń tọ́jú mi ìgbà wo la fẹ́ lan ìgbà wo la fẹ́ lan àná mi tó ń tọ́jú ìyá mi tó tún tọ́jú mi náà ẹ ṣeun mo dúpẹ́ o iṣẹ́ gidi la gbà lórí ẹ̀ torí tí àwọn tó jẹ́ Muslim láàrin wa tí wọ́n bá fi ọgbọ́n ṣe kínní yìí pé kí ọ̀rọ̀ ìsìn tó dé ilẹ̀ wa máa ti wa ilẹ̀ Oòduà máa ti wa kí ọ̀rọ̀ ìsìn tó dé tí wọ́n bá lo brain Ọlọ́run má yẹ kó mi tọ́ ìyìn wọ ìbí wa lẹ́nu o tó bá ń wòran pé ṣe bẹ́ẹ̀ ẹlẹ́sìn kan náà jọ ni wọ́n ẹbẹ́ ẹlẹ́sìn wa ni wọ́n nǹkan bàjẹ́ o then àwọn kan ti ń sọ òótọ́ ọ̀rọ̀ nínú wọn pé ẹ̀sìn wọ́n gbé ẹ̀sìn wa ni tó jẹ́ Muslim àwọn tó jẹ́ Sàràkí nínú wọn wọ́n ti ń sọ̀rọ̀ sí pé ẹ̀sìn tí wọ́n gbé wá wọ́n gbé wá ni ilẹ̀ wa ilẹ̀ Kóòtù Òjìrè káwọn tó gbẹ̀sìn ilẹ̀ Kóòtù Òjìrè ti wá o ẹ lè wá gbọ́pẹ́ gbẹ́sìn kan dédé ní ọ̀tẹ́ pé brain wọn mi mọ̀mọ́ sí mi ìmọ̀ tó lè yọ ọpọlọ wọn yẹn padà ibi tó brain wọ́n ti wọ́n dé. ìwé ló ronú fún wọn Kùránì ló ronú fún wọn wọ́n lè lo ọpọlọ wọn láì lo ìwé nìkan ló ronú fún wọn dábàá ti pọ̀ wọn bá ìwé ni wèrè kan ti wá lé ní ló sọ pé kí ni nǹkan táwọn sọ ṣáwọn sọ pé kí àwọn ọba kọ́ máa sin Ọlọ́run ni ṣe rí ibi tó gbọ́rọ̀ lọ oníṣà káwá sọ fún àwọn ọba kọ́ máa sin Ọlọ́run ni ètò ká máa ní kọ́ máa sin Ṣàngó ṣe rí ibi tó gbọ́rọ̀ lọ these are the problems and manipulation tó máa ń ṣe nìyẹn. ṣé ọba tó bá ti jẹ ọba nílẹ̀ Kóòtù Òjìrè òun láti ó ti mọ̀ ní tó fi jẹ́ ó ti mọ̀ pé ẹ̀sìn ìdálẹ̀ ló máa ṣe ń bẹ̀ Muslim ló ń lọ mosque ni ó ń lọ àfikún lásọ gbági o don't need those things ẹ̀sìn wa ló gbọ́dọ̀ mú bàádà lórí tó fi fún ẹ láṣẹ nìyẹn. kí lórúkọ ọba tó há àwọn ìyàwó ẹ̀ ní ẹ̀hánú ọba wà tó pé sọ ẹ̀hẹ́ ọba Ṣakí ẹ̀rá àwọn ìyàwó ẹ̀ èrò ọba ilẹ̀ Yorùbá kí ìyàwó ẹ̀ máa di ẹ̀há wọ́n kó ẹ̀há sí lórí. ẹ ṣé o thanks for the gift thank you. ìtú wọn fi há ẹ ní ìtú wọn fi ẹ jẹ ọba ó ní ẹ wo Rasidi Amugbo Òwò onípátá sọnù onípátá ọ̀ràn ẹ wo ayé ẹ lóde onípátá òsì ń di Amugbo tó bọ́rọ̀ wọn ṣe rí ẹ wo ẹni èwo ṣe ń ṣe ẹ wo bó ṣe ń ṣe ọ̀kàtàkàtà ọ̀rọ̀ ìbára yóò tára yóò bá kọjú síbí akọ̀dí síbẹ̀ tára bá kọjú síbí akọ̀dí síbẹ̀. àti ẹ̀gbọ́n ẹ̀mọ́ lẹ́nu ọjọ́ ìta yìí bó ló wà. ẹ̀rù Amẹ́ríkà ló ń bà ẹ̀mọ̀ pa Amẹ́ríkà wà Nàìjíríà ẹ̀rù Amẹ́ríkà ló ń bà Amẹ́ríkà ló ń bà ntọ́jọ́ lẹ̀ ẹ̀dìyẹ kò dé dákẹ́ díje jẹ́ kípa ilé mo fún tí gan dákẹ́ òun àti ọmọdé náà máa ti fẹ́ ṣe sí ara wọn. lọ́jọ́ òní ẹ. fídíò yẹn mi ti ẹ̀rọ ti fídíò yẹn ẹ̀rọ kẹ́mi. ó kì í ṣe ọjọ́ tí ó invite Ọ̀wádé wá sí anniversary ṣe yẹ tó ṣe 10 years anniversary. ó dàbẹ̀ lẹ́yìn ṣe báyìí lọ́jọ́ fẹ́ ní kọ́ra wọn. tó fẹ́ ní kọ́ra wọn mú gbọ́ mo mọ̀ kọ́ tó sọ síra wọn létí. àwọn ọlọ́kẹ́ àwọn mọ́rọ̀ kejì nìyẹn mọ́rọ̀ kejì ríra wọn. ọ̀tẹ̀ rìkíṣẹ́ pàǹkọ̀ ó sọ ń dọ̀rẹ́. ní wọ́n ṣe tó ṣọ̀ṣọ́ ní wọ́n ṣe tó ṣọ̀ṣọ́ kábílà tó wọn náà ṣe bẹ́ẹ̀ àtọ̀rọ̀jẹ méjì. rìkíṣẹ́ àtọ̀tọ̀ ló sọ ń papọ̀ rìkíṣẹ́ àtọ̀tẹ̀. nígbà tí Aláàfin náà sọ pé
bẹ́ẹ̀ ni nígbà two tí beggars aláàfin náà sọ pé two beggars àwọn ọba tó gbadé pálí ẹ̀yin náà imagine níṣojú àwọn àfà wà ń bẹ̀ báwo lọ ṣe fẹ́ wá respect àwọn ọba nígbà tó nǹkan ti wọ́ Olúbàdàn nílẹ̀ ṣé Olúbàdàn ló gbadé pálí Olúbàdàn ló gbadé pálí ó ní ọba Ṣakí òun ò gbadé pálí ní títì ẹ̀ àwọn tó gba adé pálí àbí kí ló sọ. ṣe rí nǹkan ṣe rí ọ̀rọ̀ yẹn ṣe rí mistake tó ṣe òun ni pé ó ti bá ìgbà àwọn tó crown fún ẹ ní ọ̀pá àṣẹ náà ló kọ́ àwọn ọba council. àbí ọ̀pá ṣé kò ṣe Mákindé ló crown òun náà ni. original pálí nínú ọgán dé sórí original pálí gan ló wà lórí iṣẹ́ ìtẹ̀ tó pálí lásán original. ohun tẹ̀ wá dé original ti ẹ̀ original pálí ló wà lórí iṣẹ́ tàwọn tó kù yẹn ó lè sọ pé pálí ni but original ti ẹ̀ torí ibi tó ti gba tiẹ̀ ó lọ gbà ní governor's house ni original ló gbé wálé ṣé Gbádéwọ̀ wọn ní ṣé Gbádéwọ̀ ló ní kí nìkan pè ní àbí kí nìkan pè báyìí tiẹ̀ kí nìkan pè torí bẹ́ẹ̀ ló ti lọ gba àṣẹ tiẹ̀. now ẹ ń pe àwọn ọba tó kù ní ok lójú àwọn àfa àwọn muslim yìí kílẹ̀ ojú òde fẹ́ kọ́ máa fi wo àwọn ọba nígbà tó bá jíjọba gan sọ bẹ́ẹ̀ sáwọn ọba tó kù tọ́jọ́ jọba tọ́lọ́dọ̀ adé pálídédé sórí tó bá jẹ́ individual ló bá sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu kí la fẹ́ sọ nígbà tó òdìdọba gan sọ bẹ́ẹ̀. ṣẹ́gbọ́n náà ni Farouk fi ẹ̀gbọ́n náà Farouk náà fi sọ. òun náà ló fi tá sí wọn náà nígbà tó yẹ nígbà tó ti gbọ́ òdìdọba gbà tó wà mọ́ra wọn lẹ̀. can you imagine that? inú ń bí Farouk sáwọn ọba yẹn gan láyé ọ̀tọ̀ òun èmi lẹ́ ń dúró kẹ̀rẹ̀ sí. èmi dẹ̀ lè dìde kí n tí yóò gbẹ̀yìn dìde yóò gbẹ̀yìn dìde. lẹ́nu Farouk. ṣé ẹ tí ẹ gbọ́ débẹ̀. èmi ò gbọ́ o ó ti dábẹ́bẹ́ ó ti yẹ kan tiẹ̀ bí pé kí ni ìtumọ̀ tó ń sọ kí ni ó gbé wọn dìde sí ìbákó tiẹ̀ kó sọ. èmi tó mo fi ń ṣe program gangan nìyẹn ohun tí yóò gbẹ̀yìn dìde ọba dẹ̀ ń kú lọ́tún ọba ń kú lọ́sì kò sẹ́nibọ̀dì tó fúnra ta ló mọ̀ bóyá alálẹ̀ ló wọnú ẹ̀ tó ní kó kà. bó ṣe máa ń fẹ́ ní wúgẹ́ẹ̀tì nìyẹn. torí tó bá yẹ pẹ̀lú mi ni ó yẹ kí wọ́n bi léèrè pé tó àwọn ọba tó ní wọ́n máa ń jókòó wọn jùrù kẹrẹ sí ẹ ó ní tí yóò gbé wọn dìde. àwọn ọba kí ló fẹ́ gbé wọn dìde. kí ló tún fẹ́ gbé wọn dìde. wọ́n fẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ ni àbí wọ́n fẹ́ gbapò lọ́wọ́ ẹ. ohun tí ó gbé dìde ń bọ̀ wọ́n fẹ́ forí balẹ̀ fún ẹ. kí ló ń gbé bọ̀ ó ní tó máa gbé wọn dìde ń bọ̀ kó má lọ jẹ́ torí Fúlàní ni gbogbo wọn Fúlàní gbogbo àwọn eléyìí o àwọn eléyìí ṣe kìíní o Fúlàní gbogbo wọn Fúlàní tó ti dàpọ̀ mọ́ Yorùbá ẹ̀jẹ̀ Fúlàní ló wà lára wọn eléyìí. àwọn ẹlẹ́nu túùkù. Fúlàní láwọn eléyìí àwọn tó bá ti ń sọ̀rọ̀ bá ẹ ti mọ̀ pé Fúlàní láwọn eléyìí wọ́n kàn wà láàrin wa ni Fúlàní ni wọ́n Fúlàní táwọn tètè Fúlàní within a ní Fúlàní outside a dẹ̀ ní within àwọn eléyìí Fúlàní within tó sísọ ọrùn wa báyìí àwọn làwọn eléyìí Fúlàní sọ ọrùn wa làwọn eléyìí táwọn bá tẹ̀ tí láwọn ti lọ orin yẹn mélòó lẹ fẹ́ mọ̀ tó jọ́ ọmọ Yorùbá tó jọ́ ọmọ kóòtù òjìrè gidi nínú wọn Fúlàní ló pọ̀ jù nínú wọn kẹ́ ẹ wá ti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn so àwọn ẹlẹ́dẹ̀ wa pọ̀ jù lẹ́kọ̀ọ́ tẹ bá dẹ́kọ̀ọ́ lé ní wọ́n lu Èkó pa ni láwọn kìíní yìí láwọn Fúlàní. ọ̀rọ̀ tó sọ yẹn ti pọ̀ jù ọ̀rọ̀ tó sọ yẹn ti pọ̀ jù no wọ́n lu Èkó pa ni torí pé wọ́n dìde tiẹ̀ tí ò gbé wọn dìde ó ń bọ̀. ó ga o. ó threat wọn nìyẹn. threat ni náà la fi sọ pé Fúlàní ni irú ọ̀rọ̀ tó sọ yẹn bẹ́ẹ̀ ó yẹ káwọn ọba sú ẹ̀. ó yẹ kó sú ẹ̀ kó pé n tó sọ yẹn kó wá sọ ìdí tó fi sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ kó wá sọ fún wọn. n tó fẹ́ gbé wọn dìde torí àwọn ń gbọ́ àwọn èèyàn àwọn ń kú lọ́tún kú lọ́sì kó má sì jẹ́ pé ikú yẹn náà ló ń gbé kálukú dìde kó má àbí kí ló fẹ́ gbé wa dìde ṣó lè ṣàlàyé. àbí kó ṣàlàyé ìtumọ̀ tó sọ ẹni tó bá sọ ìbọn ní àná náà ni ó sọ túmọ̀ ẹ̀ wọ́n á ní kó wá sọ túmọ̀ ẹ̀ fáwọn àwọn fẹ́ bọ̀ túmọ̀ tó sọ wọ́n tó bá sọ ìbọn ní àná ọ̀nà ni ó sọ Yorùbá ẹ̀ wọ́n tó sọ Yorùbá ẹ̀ nílé àná ẹ̀ torí àwọn ògbóyìnbó tó ń sọ Yorùbá ẹ̀ wọ́n ní kó wá sọ nǹkan tó sọ so tí ó bá dẹ̀ wà lè sọ àfojúba ilé ẹjọ́ nìyẹn torí nǹkan tó yẹ kó lọ court ó yẹ kó sue ẹ̀
táwọn míì bá rí sí tí torí ò pé o dáa gbé ẹ̀sìn àjèjì o gbé ẹ̀sìn àjèjì kan lórí táwọn míì bá rí pé kò ní mí ni ọ̀rọ̀ tó sọ kò ní mí ni ó ní mí ni o. ẹlẹ́nu abẹnujáwáyà. ọ̀rọ̀ tó sọ ní mí ni o ẹ fura o ẹ fura o. ọ̀rọ̀ tó sọ ní mí ni kì í tiẹ̀ tí wàá ṣàsìkò yìí kì í ṣe pẹ̀lú gbogbo Gbogbo tó ń ṣẹlẹ̀ sáwọn ọba lọ́ba yìí. gbogbo tó ń ṣẹlẹ̀ sáwọn ọba gbogbo pòkè ogun àwọn Fúlàní ṣe gbogbo wọ́n ìtajà tẹ́tì mọ̀ lọ́tún pé ẹ̀sìn náà ló bá dé wọ́n tẹ́tì lọ́sì à ń gbọ́ ìwọ tó ló sọ̀rọ̀ Ìlọrin nígbà yẹn lẹ́lẹ́lẹ́gbẹ̀ẹ́ wa bẹ̀ wàhálà tí wọ́n ti gbé wàhálà wọbẹ̀ wá ní pé nǹkan kan máa gbá wọn kan dìde ṣé o fẹ́ lé wọn léré ni ṣé wọ́n máa sáré kàbàkàbà kúrò bí wọ́n wà ní àbí ó bóyá ṣàlè gbẹ̀dẹ̀ fúlàní bá fún wọn ní pàṣẹ ó ṣàlè jókòó sí wàhálà bá ń tó bọ̀ fún wọn ní bágínọ́tù wọ́n dìde. bẹ́ẹ̀ ni kó wá ṣàlàyé tẹnu ẹ o wá ṣàlàyé tẹnu ẹ o ó yẹ kán pè lẹ́jọ́ ni ó yẹ kán bi léèrè tó. bẹ́ẹ̀ ni bàtà bá ń sọ fídíò ló kúkú ti sọ kì í ṣe ọ́díò. bẹ́ẹ̀ ni ó yẹ kán play kìíní yẹ kán play ẹ̀ sáwọn sí kan tí ò yẹ kán ṣàlẹ́ǹjì ẹ̀. cause gbogbo ọba ó ń tẹ́tì àwọn ọba yẹn nìyẹn that's just the meaning. ó ń tẹ́tì wọn ni pé ohun tí ò gbẹ̀yìn dìde ó gbẹ̀yìn ó ń tẹ́tì wọn nìyẹn o they need to come into order. ẹgbẹ́ rán gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ sọ́run ọ̀sán kankan kẹ́yìn àfà wa máa ṣe kẹ́ máa jẹ́lí kẹ́ wá jẹ́lí. kẹ́ wá gbé sàríà yẹn kẹ́ wá sàríà àtàláàfẹ́ yẹn kẹ́ wá gbélé wa lórí by fire by force àbí. n tọ́ fẹ́ ṣe náà nìyẹn kàn wá jẹ́ lídà tipátipá lé wa lórí. sọ́wọ́ mọ̀ pé tó bá máa fi gbọ́ bá dìde ó ti máa gbóhùn gbìn ni. kò rórí bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni ìṣẹ́dá bẹ́ẹ̀ ni túkú yẹn. wọ́n máa ti lérò wọ́n máa ti láwọn. dẹnu ẹlẹ́dẹ̀ gan. àwọn àti tán bá ti láwọn tó ń ṣe wáàsí fún tó bá ti láwọn mọ̀lẹ́ kí ó mélòó kan. àwọn náà náà máa fúnra wọn lórúkọ náà máa kó sórí kò sí nǹkan tó ní fi ra wọn máa ti ń kó òṣùká ọ̀rùn tó ń gbé sórí tó bá ti ń gbé sórí kò sí nǹkan tó ń fi ra wọn pè. àwọn náà máa promote ara wọn ló máa sọ rẹ òṣùká wàhálà tó ń gbé sórí òṣùká àdàmú òṣùká ọ̀ràn tó ń gbé sórí tó bá ti gbé sórí báyìí wọn máa tán sí mọ́. àwọn èèyàn wa dẹ̀rẹ́ náà àmọ́ bóyá wàhálà tó ń bá wọn yí kò kiri náà ni gbogbo wọn ṣe lọ máa jókòó sílé aláàfáà máa jókòó sílé oníṣọ́ọ̀ṣì láàárọ̀ Monday láàárọ̀ Tuesday láàárọ̀ Wednesday ẹ máa rí wọn bẹ̀ ni kí lẹ̀ ń gbàdúrà fún ẹ máa gbàdúrà fún bẹ́ẹ̀ ṣe máa jẹ ṣé ṣọ́ọ̀ṣì lẹ ti fẹ́ jẹun ni ṣé ilé kéwú lẹ ti fẹ́ jẹun ni ṣé kìí ṣe tó bá ṣiṣẹ́ ló máa jẹun ni ṣé kìí ṣe tó bá wúwà nǹkan lọ ló máa rí nǹkan ni wọ́n máa ní àwọn yẹn náà máa gbà pé àwọn ni torí kò dẹ̀ sóńtọ̀ náà tó bá ti jẹ́ pé àwọn èèyàn wá ń bẹ̀ ó bá máa gbà pé ó ṣe pàtàkì ibi táwọn ilé ń gbà pé àwọn ṣe pàtàkì dé sí ìgbà tó ti ń di pé bóyá àwọn politician gan lọ ń bá wọn láti bá lóun náà ṣe ń gbà pé àwọn ló ṣe lè máa sọ ìsọkúsọ tó ń sọ ta ló ń pè sí ibi tán ti ń sọ̀rọ̀ gan tó fi ń sọrú yẹn ṣé gbogbo èèyàn lè ká máa pè sí nǹkan ni. Mama Queen ẹ kálẹ́ o. ó bàbá o ẹ kálẹ́ sà. alẹ́ la wà bí oṣù báwo ni dé yín. dé mi fáìn sà. ṣé ẹ ti gbọ́ níwùsù tó ń lọ báyìí. ẹ já wa sí o. Sunday Igboho tó ń jà fún òmìnira nílẹ̀ Yorùbá ó ti dẹ ọmọlẹ́yìn Tinubu ó ti ń kàpé fún. a ti mọ yẹn a ti rí yẹn a ti rí kàpù a ti rí yẹn. ṣe wá rí i pé àwọn pípù wọ̀nyí wọn ní integrity kankan. no kò mímì ẹ fi wọ́n sílẹ̀ wọ́n adult ni wọ́n kò yẹ yín kálukú ló ní ẹ̀tẹ́tù sí opinion ẹ̀ wọ́n lè decide pé ibi táwọn jáde fún wa ti tó so káwọn náà mú wọn bó ṣe rí ni nígbà tí n ṣe pé assign contract tẹ́lẹ̀ pé ẹ wá kí wọ́n. kì í ṣe secret court ni. tó bá pẹ́ wọ́n kí wọ́n bọ̀ wé ni. even secret court gan kúrò bẹ́ẹ̀. ṣe fẹ́ jà fún wa ó yẹ wá sign. tẹ́ ẹ̀ bá ẹgbẹ́ tẹ́ bá ti sọ pé ẹ̀ jà fún wa mọ́ a máa sùn yín kò sí yẹn bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ àjọsọ kò dẹ̀ sí bí dọ́kúmẹ̀ntì tó bá kí ẹ̀ so ó ti lọ náà nìyẹn. ẹ kú làákàyè. ó lágbára. èmi náà rí fídíò yẹn nípa ní kìíní táwọn èèyàn wọ́n tẹ̀lé wọn lẹ́yìn. bẹ́ẹ̀ ni pẹ̀lú fìlà APC pẹ̀lú fìlà APC kàmpé APC ẹ̀pẹ̀ gómìnà
abẹ́ wa rí gbà míì ibi tí èèyàn bá ti fọkàn sí gbà míì ọ̀nà kì í gbàbẹ̀. Gbogbo wọn kàn ń bójú wa jẹ́ lórí ọ̀rọ̀ APC kíní Wọlé Ṣóyínká náà òun náà ṣe tiẹ̀ ó ga. àmọ́ bí kinní tí bàbá Tinubu ṣe tọ́rọ́ ti approve state police báyìí agbọ́pọ̀ ti approve state police káwo bóyá àwọn èèyàn tí tún lè ṣiṣẹ́ díẹ̀ báyìí ó ti approve wọn báyìí state police. bàbá mi Babaládé mo kí gbogbo lé. ẹ káàbọ̀ lórí ẹ káàbọ̀ o. mo kí yín Babaládé. Yes, baba. Approve with state police or not approve state kò lè tán security tó wà Nàìjíríà. Get the facts. And the reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé a ti ní Àmọ̀tẹ́kùn ní South West. A ní association àwọn vigilante gbogbo wọn jọ ń ṣe joint task force papọ̀ ní kí ló dé tí kinní yìí tí ò fi stop. State police tó gbé wá yìí nsìn yìí why is it ó ṣe jẹ́ ìsìn ló gbé wá. Tó bá tẹ̀ state police. ẹ ti fẹ́ padà sórí ọ̀rọ̀ Nàìjíríà ẹ jẹ́ ká gbé fọ́tò Nàìjíríà sí. Mìríkà ẹ ti fẹ́ bọ́ sànà dẹ́sà. àwọn tó jẹ́ olóṣèlú àwọn gangan ní insecurity Nàìjíríà àwọn ló wà nídìí insecurity àwọn ló dẹ̀ wà nídìí mọ̀ dàrú bí gbogbo ẹ̀ ṣe ń bàjẹ́ àwọn ló wà bẹ́ẹ̀ get tẹ bá rí Àmọ̀tẹ́kùn tẹ bá rí Àmọ̀tẹ́kùn ẹ lọ wo àwọn tó ń recruit sínú Àmọ̀tẹ́kùn náà go and check àwọn tó wà nínú Àmọ̀tẹ́kùn tó ń recruit in each state àwọn tó jẹ́ pé èmi ọmọ onílẹ̀ ni èmi tọ́ọ̀gì ni èmi awakọ̀ mọ́tò ni go and check them kẹrí the kind of calibre tó wà níbẹ̀ state police tẹ̀rí yìí in all ramifications Nigeria has failed. All security operatives have failed because àwọn olóṣèlú wọ́n ti destroy everything. Mo understand it but èmi náà mo ti ń pray fún gan tẹ́lẹ̀ I understand pé even though tí o bá ti ṣe anything tó bá lè approve state though mo kàn akànṣe ń gbọ́ ní news ni kò tí wọ́n ti release a legal statement pé it have been approved. wọ́n ti approve ẹ̀. bàbá mi máa lọ wo dáadáa but tí wọ́n bá approve ẹ̀ it's a very very good innovation. ẹ mọ̀ why. I'm still telling you state police or no state police we have agencies that can even be converted to that cause. If we still have zero accountability transparency that the way a man àtẹ pé mú wá kó tó gbaṣẹ́ tó ṣe ìṣẹ̀lẹ̀ nothing will work. If you still use people that are corrupt minded CM of affairs nothing will work. You still see it pé ó máa fail ni. Now ẹ wo àwọn ọmọ tó wá láti ilẹ̀ Ìgbò yìí wọ́n á máa fi Yorùbá rẹ́rìn ni wọ́n á máa ní àwọn bíbọ̀ ọ̀tẹ̀ mọ̀ nǹkan kan ọ̀dàlẹ̀ ni wọ́n kíní kan igbá kan àwo kan ẹ náà wo Sunday Igboho aṣọ́mọ̀ ọ̀lẹ́ni àṣẹ kò lè fọwọ́ báyìí kó fi sànyà pé mo ṣe báyìí mo ṣe kíní yìí ni o. Mo ń retí tí ìjọ tí Tinubu bá máa kúrò ńbẹ̀. A tún bẹ̀rẹ̀ ìjà yẹn padà. 2027 yìí Ọlọ́run á mú gbogbo wọn Tinubu wà ní wọlé. Àwa di ẹlẹ́yà ọmọ north dìbò fọmọ north ọmọ east dìbò fọmọ east. Àwa di yẹn. Ìwà ní wà wọlé ní 2027 a fẹ́ rídìí gbogbo ẹ̀ máa àwa dúgbàmù. Màá wá mọ nǹkan tí people like Sunday Igboho ṣáwá ní káwọn ọmọ Yorùbá tó wá jáde tẹ̀lé òun ni. Nǹkan tá a sọ yẹn kò la máa fi fọ́ ojú gbogbo wọn dànù. Kò sí integrity and inú mi dẹ̀ dùn bí máa ṣe wọlé I understand inú mi dùn bí Tinubu ṣe wọlé as president ẹ mọ̀ why tí Tinubu ò bá wọlé as president àwọn kankan wà tẹ́ pé à ń pọ́nlé ní Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn èèyàn tó ta fi sí high regard àbámọ̀ mọ̀ wá wọn
bẹ́ẹ̀ ni ṣe rí a gbọ́dọ̀ gbé freedom wa bí pé bóyá wọ́n fẹ́ jà fún ẹni ti Nàìjíríà a gbọ́dọ̀ gbé lẹ́nìkankan lórí pé bóyá ẹni wọ́n máa dá wa kulẹ̀ ní normal thing nìyẹn náà so èmi ò blame anybody bẹ́ẹ̀ yẹn àwọn tó gbé lẹ́nìkan lórí lèmi máa wò pé kí ló jẹ́ gbé lẹ́nìkan lórí ọ̀nà àtijọ́ náà ni. bẹ́ẹ̀ ṣẹ́rí tí nǹkan bá èmi ò tiẹ̀ rẹ́dí àti ẹ̀ ti blame ẹni bá ṣe nǹkan tó dẹ̀ tún lóhùn ò ṣe mọ́ but èmi ò jú pé ìgbà tí nǹkan wọn bá máa ṣẹlẹ̀ ó máa kọjá pé bóyá ẹnìkan máa lè fà á padà sẹ́yìn ẹ mọ̀ kan tó bá ti jẹ́ pé ó máa yọ ṣẹlẹ̀ hello ẹ kálẹ́ o. tó bá máa ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀. ẹ mọ̀ kan tí tí a rí ìdùn mí. ẹ kálẹ̀ ẹ káàbọ̀. mo ní ẹ kálẹ́ mọ́ ní kọ́ ẹ̀ mọ́dà mo ní interest orí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹni sọ. nǹkan tá rí dùn mí ni pé nǹkan tá dùn mí ni pé nígbà tí Tinubu bá ti kúrò lórí oyè tí Sunday Igboho á wá padà sí pé ẹja máa jà fún ẹ̀tọ́ Oòduà ibẹ̀ yẹn láti bí mi inú ibẹ̀ yẹn ò láti bí mi inú mo kàn tí ń wòran báyìí ni ìgbà tí Tinubu bá ti kúrò lórí oyè tá a wá padà wá ó yá o ẹja máa bẹ̀rẹ̀ sí í jà fún wọ́n ti oppress Yorùbá o ẹja máa bẹ̀rẹ̀ sí í jà fún ẹ̀tọ́ ìgbà yẹn gọ́gọ́gọ́. ṣẹ́rí bàbá mi ṣẹ́rí àwa gbọ́dọ̀ rò bẹ́ẹ̀ yẹn torí tó bá jẹ́ pé wá di àsìkò pé ìgbà yìí náà ni a gbọ́dọ̀ ní pé torí tó bá ti dàsìkò náà ó ti dàsìkò yẹn náà nìyẹn àwa la gbà pé gbà yìí ló yẹ kó jẹ́ tẹ́lẹ̀ so gbà tó bá wá ti jẹ́ yẹn àti wá gbọ́dọ̀ máa nínú àwa tí wá ní pẹ̀lú pọ̀ rárá. ẹ má jẹ́ kémi àti ìlú pọ̀ jù ẹ má jẹ́ kájọ ní problem lálẹ́ yìí Ọ̀túnba. ẹ má jẹ́ kájọ bàbá mi tásìkò bá ṣe àtúntò àṣà lè kó tó. ẹ máa sọ̀rọ̀ yìí lọ. ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ fẹ́lẹ́. ẹ kálẹ́ sà ẹ kálẹ́ gbogbo ilé ẹ kálẹ́ mọ́mí ẹ kálẹ́ dájú ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. ẹ rà sà ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ bẹ́ẹ̀ lómi ṣe bẹ́ẹ̀ àṣìyàn ṣe máa rò ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ lómi ṣe máa rò. ẹ má bínú sà ẹ má bínú sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ẹ jọ̀ọ́ ṣe gbọ́ so ọ̀rọ̀ Chief Olóyè Sunday Igboho mo fẹ́ sọ ṣé mọ̀ pé ńgbà tó ń jà fún Yorùbá nation gbà yẹn Buhari ló wà ń bẹ̀. APC náà ni yóò sì wà ń bẹ̀. APC náà ni. ẹja correct dáadáa. ẹ má bínú wọn dẹ̀ lọ bọ́ọ̀sì ilé wọn lọ bọ́ọ̀sì wọn lé gan nìkan jẹ́ pé wọ́n lọ bọ́ọ̀sì ilé wọn lọ bọ́ọ̀sì wọn lé Ọlọ́run dẹ̀ kó wọn yọ. láti ìgbà bọ́ọ̀lù wọn ṣe kó wọn yọ wọ́n gbé wọn tẹ̀dí lé wọn lórí kò sí anybody tó sọ wípé kán gbé wọn tẹ̀dí ṣe kúrò tó fi gbé wọn tẹ̀dí kúrò lórí wọn. ẹni tí ó tún padà wá wọlé létà ló ṣe àgbé wọn tẹ̀dí kúrò lórí wọn. so èèyàn wá lè torí wípé ẹni tó gbé wọn tẹ̀dí kúrò lórí wọn yẹn kó wá tún lọ sọ wípé àwọn fẹ́ máa ṣiṣẹ́ against ẹni yẹn. ṣe bí Yorùbá lẹni yẹn Yorùbá nìyẹn ní eléyìí náà ní ṣé Olóyè Sunday ṣe fi gbòòyìn náà. so wọ́n bá campaign fún kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ o. ìyẹn ò sọ pé kó má ṣe Yorùbá nation o bọ̀ wọ́n máa fọgbọ́n ṣe ni tí wọ́n bá láwọn tó ń ṣe ẹni ẹ má bínú sá. ẹ jẹ́ kó sọ̀rọ̀ tán mo fẹ́ bá ní gbólóhùn. tí wọ́n bá continue Yorùbá nation yẹn ṣé ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ sì tó lè padà ṣẹlẹ̀. so nǹkan tí mo rí bẹ́ẹ̀ nìyẹn o ẹ má bínú sá ẹ má bínú. mo understand so ìkùkọ́ tẹ̀ ẹ sọ báyìí ni pé ẹ máa gbọ́ ìkan tẹ́ ẹ̀ tíra ti sọ báyìí ni pé torí pé number one Yorùbá ló ti wà ń bẹ̀ báyìí generally wanted tí wọ́n fi sórí ẹ̀ tí Buhari fi sórí ẹ̀ yẹn tí Gani Tinubu ti yọ kúrò lórí ẹ̀ so ó ní obligation àti ṣiṣẹ́ pẹ̀lú Tinubu so tí Tinubu bá ti wá kúrò ń bẹ̀ tó bá tíjọba bá bọ́ sí ọwọ́ Haúsá àbí ọwọ́ Ìgbò tí ìkan wà lọ déédéé mọ́ Sunday Igboho á tún jáde again a tún wá máa jà fún ẹ̀tọ́ ilẹ̀ Oòduà ìkan tí mo tún try àti understand nìyẹn o because tó bá lé course kan if you are a leader you brought a cause you want everybody to focus on that cause tó bá ti wá yẹ kúrò àti mọ̀ pé ok èèyàn ni èèyàn lè change ó ti yẹ kúrò ńbẹ̀ ni àwa tí a fi ẹ́ ṣe kínní àwa náà á move on but kì í ṣe pé wàá tún padà wá síbẹ̀ again kí ló dé tó kúrò torí pé ọmọ èèyàn mi ló wà bẹ́ẹ̀ ẹgbẹ́ kan ṣàkókò ni mo fi kúrò báyìí sí mo tún padà wá
that is not a sign of a good leader. That is a sign of an irresponsible somebody. Hello, sir. Yes, Hello, sir. sir. ẹni sùúrù sà ẹ jẹ́ n sọ sí nǹkan tí Mìríkà sọ divine grace ẹ má bínú fẹ́lẹ́ o sir. in as much pé mi ò view yẹn ló sọ ó ti yẹ irú èmi ẹ jẹ́ kí èmi sọ kankan sí ọ̀rọ̀ yẹn. ẹni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ Mr. Lade ẹ má bínú Okay. irú ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n gbé wanted kúrò lórí ẹ̀ wọ́n gbé wanted kúrò lórí ẹ̀ tí Tinubu máa lo nuisance value tó fẹ́ lò fún Sunday Igboho tán wá rí nǹkan tó máa fi pa ó lè wá wọlé tán kó wá fi pa itú tí kò sẹ́nibọ̀dì tó máa yẹ lọ́wọ́ wò èèyàn á gé kábàámọ̀ jẹ. Tinubu tá a mọ̀ tẹ́lẹ̀ á wá gé kábàámọ̀ jẹ. Sunday Igboho kò ní ìwúlò fún Tinubu ẹni tó ní ìwúlò fún Tinubu tó jẹ́ ọmọ Haúsá gan tó jẹ́ Rufai tó jẹ́ orí tíkẹ́ẹ̀tì gan nígbà tí Buhari ò fẹ́ kí Tinubu débẹ̀ Erufai ló dúró tì í Erufai ló tún tákù ọmọ Delta yìí Emefiele láàrin àwọn gọ́vnà so mọ nǹkan tí Tinubu fẹ́ Erufai dánwò mo kàn máa ń rò pé àwa Yorùbá kí ló dé ta kọ̀ fi ya akọ àwa insensitive culture wa dẹ̀ lélẹ̀ tradition wa dẹ̀ lélẹ̀ ó ti jẹ́ kí ẹ wo mọ̀dàrú wà ń bẹ́ẹ̀ tá a bá rí nǹkan tí ò dá báyìí tágbàlagbà kò ṣe nǹkan tó bàjẹ́ àní lè sọ fún nǹkan lójú pé ìwà wèrè lẹ́wù. Exactly. kàkà bẹ́ẹ̀ ẹ máa sọ pé tó epo jẹ́ àgbàlagbà kò ní da fágbó àgbà rádaràda. àwọn tó kú lẹ́yìn ẹ̀. lẹ́yìn ẹgẹ́tì àwọn tó lọ ṣẹ̀wọ̀n 6 months. àwọn tó kú lórí kọ́ọ̀sì yẹn kọ́. Mìríkà ẹjọ́ ẹ jẹ́ n parí ọ̀rọ̀ mi ẹ má bínú ẹjọ́. God bless you. àwọn tó lọ ṣẹ̀wọ̀n 6 months tó lọ ṣẹ̀wọ̀n 6 months tó kó wọ lọ nígbà yẹn. tó wẹ́ tẹ́lómìn náà bá ti gbabẹ̀ lọ́nkọ́ Ìgbòho náà á lọ wọ fìlà APC àbí nǹkan tẹ̀ ń sọ nìyẹn tó kàn ti gbé wọ́n tẹ̀ kúrò lórí ẹ̀. ẹ mọ nǹkan tí màá fi pe Ìgbòho báyìí màá ní arẹ́bí pa ebi ló ń pa tẹ́bi ò bá pa kò ní wùwà bẹ̀ yẹn ìwọ ojú ọ̀rọ̀ rárí ló wù ìwà òní ìwà gàbé deception alágàbàgebè ló wù kò dẹ̀ do somebody like me because àmọ́ ibi tó ti ń bọ̀. CSI ti campaign fún Tinubu. Ṣé kí ni. I never see am in my TV. Ẹ lọ wo YouTube ẹ máa rí bẹ́ẹ̀. Níbo ló wà? Ó wọ fìlẹ̀. Àyòní àti àyòní ló ti trend ìdì tó campaign fún Tinubu. Ẹ lọ wo YouTube DJ Kamsi. Hello sir. Okay, máa. Hello sir. À ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, ẹ má bínú. Ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín? Mi rí ẹ má bínú o bí mo ṣe wà mi rí olóyè Ìgbòho rí o. àwa tá a dá mọ̀ tá a rí àmọ́. ẹ má bínú ṣé bí mo ṣe wà mí ìrẹ́yìn náà rìbọn àti ríra náà àti mọ́ra náà báyìí tí ọ̀tá mi bá ní ìṣòro ṣé ń gbọ́ nǹkan tí mo sọ tí ẹ bá help mi kí ni nǹkan tí mo lè fi san oore padà fún yín ẹ mọ̀ pé èmi ní kankan mi jẹ́ kankan. bàbá wọn help ẹ kò ní sùúrù kó gbọ́ bí ọ̀rọ̀ ṣe lọ. ok mo help ẹ mo dẹ̀ ń pa ẹlòmíì lẹ́kúnjayé tó bí mo ṣe ń pa ẹlòmíì lẹ́kúnjayé tó kí mo help ẹ wàá máa support mi pẹ̀lú òdẹ̀ mọ̀ pé nǹkan tí mo ń ṣe ò dáa tó nǹkan tó fẹ́ sọ nìyẹn. èmo ń bí ẹni. eléyẹn ibi ẹ mọ nǹkan tó yín mọ èmi ò mọ. èmi náà ń bí ẹni ṣebí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń sọ. ẹ jẹ́ kí bí mo ní ìbéèrè kan. Tinubu ó ń pa ọmọ Nàìjíríà lẹ́kúnjayé ìwọ gan bó ṣe wà yìí gan o tí balance ẹ pẹ̀lú nǹkan tí Tinubu tó ń fi yín fira. èmi ò tiẹ̀ ní nǹkan kan mi jẹ́ nǹkan kan bí mo ṣe wà mí. àti jẹ́ nǹkan àti èmi ń sọ ní ìyẹ̀wò ọmọ Nàìjíríà. òun náà mo sọ mo ní mi tiẹ̀ ní. mo ní pé ó wá ti wá yorùbá àyè ọ̀sùn ni kọ́nà jẹ́ kí ọ̀sùn wá dọ́là ni.
ìgbà tó wá ti yorúkọ ìgbà tó ti wá yorúkọ Ìgbòho kúrò ní wanted wọ́n sọ fún ẹ pé wọ́n ò lè forúkọ ẹ padà sí wanted again. use and dump ẹ̀yin náà mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n sọ fún ẹ pé use wọ́n and lè dump forúkọ ẹ ni. padà sí wanted ni. wọ́n yọ kúrò wanted ṣé yẹn túmọ̀ sí pé wọ́n ò lè fi orúkọ ẹ padà sí wanted. àmọye àwọn tọ́ọ̀gì tí Tinubu lò ní Èkó bá ti sún á tún jù ẹ́ lẹ̀ á lọ ẹlòmíì. ó ṣọmọ bíi tí àwọn Ọlọ́run wà ṣá Ọlọ́run wà onímọ́tò Èkó nígbà yẹn ṣọmọ bíi tí wọ́n wà ṣá. mo ń béèrè lọ́wọ́ ẹ ní o àwọn Ọlọ́run wà tó jẹ́ ọlọ́kọ̀ onímọ́tò ńgbà yẹn tí wọ́n tó ń rinlẹ̀ tí wọ́n rè nígbà yẹn tó jẹ́ àwọn bọ́ọ̀sì Tinubu ta ló mọ MC Olúọmọ nígbà táwọn Ọlọ́run máa wà tó wà ń bẹ̀. ṣọmọ ibi táwọn Ọlọ́run wà ó yá lọ ṣe research ibi kò sọ ibi táwọn Ọlọ́run wà fún mi kò mọ ibi táwọn Ọlọ́run wà Ọlọ́run wà ní kọ́kọ́ o wọ́n tó bí 2 sí 3 o. wọ́n pọ̀. kó lọ wo research Ọlọ́run wà bá ṣe ń bá ẹ sọ̀rọ̀ báyìí ó wà ní kirikiri. ṣó ń gbọ́ fẹ́lẹ́ ó wà ní kirikiri. mi ìtẹ́tí fẹ́ sọ ń pa Akílápá mi ìfẹ́ sọ Akílápá kó lọ béèrè kó lọ wo àwọn boys yẹn ibo ni wọ́n wà. gbogbo ẹ̀kan adults mo kàn rẹ́rìn ṣá tó bá ti lo nuisance value ẹ máa drop ẹni kò fi wúlò fóun kò fi ṣe nǹkan tí kinní bẹ́ẹ̀ ni àkọ́ní Ọlọ́run wà. ẹ ṣeré gbogbo ìtẹ̀mọ̀rọ̀ yẹn murder case ló wà lórí ẹ̀ ṣe báwọn tó ń bá Tinubu ṣiṣẹ́ nígbà yẹn nígbà yẹn nìyẹn kéèsì yẹn ló dẹ̀ bá dé kirikiri títí di àsìkò tá a ṣe ń sọ yìí. mo rántí gbà Akílápá ń kọ́ bẹ́ẹ̀. tẹ́ ẹ̀ wáìn ni ẹ wá ń sọ pé wanted ṣèbó ó ti dàrẹ́ ń sìn October kìíní kan lọ October kìíní wọn kò ṣe sọ pé torí October 1st October ṣe kìíní kó bàbá ẹ má dárúkọ Adamson Mushin ẹ má dárúkọ àwọn boys tó lóun gbà yẹn nìyẹn kò ṣe sọ pé torí pé òun ti jẹ́ ààrẹ Nàìjíríà ọjọ́ Independence Day àbí Democracy Day kó sọ pé òkè o wọ́n ti ronúpìwàdà o ẹ lọ tún wọn lẹ̀ kò ṣe sọ bẹ́ẹ̀ ó ti lo 3 years báyìí ẹ̀yin rẹ̀ wá bíbá ẹ̀ wá ń sọ fún wa pé oore wo ló ṣe kò ṣe lóore ó fẹ́ lò ní tó bá lẹ́lò tán á dẹ̀ tún lọ dá padà tẹ́ ẹ̀ wá ìní ẹ̀ mọ bọ́ ṣe lo ti Ìbàdàn náà ni kí ló ń jẹ́ auxiliary nítorí auxiliary kan ó yìí kọ ẹnìkan tí wọ́n àwọn méjì ni tó ń da Ìbàdàn rú gbà yẹn. gbogbo ṣe ti gbàgbé ni ṣe ń wá ní ẹyẹ wà nára yín náà. Àkúrẹ́ ta wà yín náà kọ́. wàá ṣeré Tokyo. ṣẹ́rí kan tí ìgbà tí Ìgbòho wá sí Àkúrẹ́ ó fi tẹ́lẹ̀ ti sá lọ ń tiẹ̀ ó ṣe ní sá lọ. kò sí kan tí ò fi búra tán Ìgbòho ó ní kò sí ìkan èèyàn kan tó lè tí wọ́n lè fún òun tó ju Yorùbá nation lọ ó ní kan ṣe ní gbogbo àwọn àti OPC àti gbogbo wa la rọ́kú Paul tá à ń ṣe kinní tá Adé basket wàá ṣeré ẹgẹ́tì wàá ṣeré Adé basket onípọ́ǹpù ládé basket ẹ ti gbàgbé ni Adé basket tẹ́ kó máa jó ẹ̀jẹ̀ jẹ́jẹ́jẹ́. wọ́n ti pàtì ti pẹ́ ó dàbí gbogbo ẹ̀ mọ̀ bó ṣe ń lọ. Adé basket kan gbà kan. Ìkan tó ṣẹlẹ̀. àwọn èèyàn rántí nǹkan gan. Ìkan tó ṣẹlẹ̀. pé Sunday èèyàn rántí nǹkan gan. ṣe rí èmi gbà pé láti ilẹ̀ náà pé gbogbo eré yẹn wà láti ilẹ̀ náà ni so gbogbo ìjà alákọ̀ọ́kọ́ yẹn náà èmi ò mú gbà pé bàbá mọ̀ ń pẹ́ náà tẹ́lẹ̀. ẹgẹ́tì kan tí mo tẹ̀ ń rò àtúntúnṣe bẹ́ẹ̀ ni
àtúntúnṣe ẹ̀lú náà lò fún píríọ̀dù yẹn náà àtúntúnṣe ẹ̀lú náà ni but lèmi ṣe ń sọ pé ìgbà tí òmìnira Yorùbá tó bá máa jáde àwọn ọmọ Oòduà tó bá máa jáde kì í ṣe pọ́n máa gbé lẹ́nìkan pé bóyá àgbàpẹ́ nìkan ló fẹ́ lọ gbà á fún wa rárá ẹni bá máa gbà ìgbà yẹn náà ló máa tó ṣe jáde. Ọlọ́run já rí èèyàn tó ní integrity. tó bá dẹ̀ máa jáde kò sí nǹkan tó máa dá dúró ló fẹ́ dá dúró. Ẹ máa gbọ́ iṣẹ́ náà nìyẹn Nnamdi Kanu ìgbà tí Nnamdi Kanu àti Ìgbòho tí Buhari pe àwọn méjèèjì wọ́n pe Ìgbòho wọ́n pe Nnamdi Kanu pé kí lẹ fẹ́ Nnamdi Kanu pé Biafra nìkan lòún fẹ́ ó ní anything except Biafra. Ẹ jẹ́ mọ̀ pé Buhari fẹ́ fún Ìgbò ní Biafra but ó sọ pé wọ́n á fún wọn ní 5 states yẹn nìkan 5 states tí wọ́n níyẹn Nnamdi Kanu ní rárá ó ní south east tí wọ́n pè tẹ́lẹ̀ yẹn ìgbà tá a wà ní regional government ó ní gbogbo south east yẹn lòún fẹ́ gbóhùn fẹ́ east yẹn nìkan kò sí wọ́n fún lówó kò gbà olóńgbò oníkan ẹ̀kan tó ń fẹ́ Biafra ni oníbàárẹ̀ sọ pé òkè máa dì pẹ̀lú ẹ̀ sí tó fẹ́ gbà lẹ́rọ̀ yẹn máa dì pẹ̀lú ẹ̀ orí Nnamdi Kanu fi wà níbi tó wà kò gbà kò sí kan tó wọ́n fi bẹ̀ so mo máa wò pé little bit of integrity ó sọnù ní ọ̀rọ̀ Ìgbòho little bit of integrity doesn't have it. ṣe rí nǹkan tó pẹ̀lú ogun Fúlàní yìí ṣe rò pé bóyá tí wàhálà Fúlàní bá délẹ̀ ọ̀rọ̀ politics la máa